Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mi nù ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mi nù AKA Àṣírí Ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá yìí fún Àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ ọmọ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí Ìràwọ̀. Mystery of Star. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là ń mọ nínú ọbẹ̀. Kóòtù lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ó yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí Ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndì date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndì fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Aquarius, Irawo Afefe Onibinu. Àwọn wo là ń pè bẹ́ẹ̀? Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 20 January tí tó lọ fi dé 18 February. Ẹ̀sùn mọ́ bí kẹ́ ẹ wá gbọ́. Àwọn ọmọ yìí tó ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí wọ́n jọ máa láàánú púpọ̀ bó bá ní wọn lọ́wọ́. Láàánú ni wọ́n o. Wọ́n dẹ̀ máa ń láàánú gbogbo ènìyàn. Àwọn obìnrin tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí wọn kì í bẹ̀rù ẹnì kankan. Àyà wọn le kókókó ni. Wọ́n dẹ̀ máa ń tọpinpin. Wọ́n á tọpinpin dé ìsàlẹ̀. That is, they love to investigate what does not belong to them. N tó kàn wọ́n, òun ló máa ń ṣèwádìí ẹ̀. So gbogbo ẹgbẹ́ tó bá sì ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí tó fẹ́ ṣoríire ju àwọn akẹgbẹ́ ẹ̀ lọ, ẹ bá mi sọ fún pé kó always mind our own business. Nǹkan tí wọ́n nìkan nìkan máa wà díẹ̀. Friday lọ́jọ́ tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí tó dára. Ọkùnrin àtobìnrin tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí wọ́n máa ń ṣàṣeyọrí tí wọ́n bá mind business wọn. Ìṣòro kẹpẹ́rẹ́ tán nìyẹn, they don't know how to mind their own business. That is, nǹkan tí wọ́n nìkan ni kí wọ́n máa ṣàmójútó rẹ̀. Ẹ jẹ́ ń dárúkọ àwọn iṣẹ́ tó ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí. Wọ́n lè ṣe politician, teacher, agitators, musician, psychologist, sociologist, àbí ẹni iṣẹ́ tó bá ṣàtijọ́ pé à ń pa àwọn ènìyàn lẹ́rìn, à ń tu àwọn ènìyàn nínú. Àwọn iṣẹ́ yìí dára fún wọn láti máa ṣe. Àwọn kọ́lọ̀ tó lọ pẹ̀lú ìràwọ̀ yìí bíi kọ́lọ̀ green, kọ́lọ̀ blue, kọ́lọ̀ sky, kọ́lọ̀ green àti kọ́lọ̀ eérú. Bẹ́ẹ̀ ni, kọ́lọ̀ eérú. Àwọn obìnrin Aquarius wọ́n máa ń láìkì kó tètè divorce. Ṣùgbọ́n ẹgbẹ́ tó bá sì ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí kó gbìyànjú kó lọ ní sùúrù kó lè pẹ́ nílé ọkọ. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń ṣeré gan o. Bọ́n sì ṣe ń ṣeré tó wọ́n búyàn gan, máa ń búyàn gan. Ọ̀rẹ́ inú wọn kẹ̀ ẹyà kan bá ìgbà nǹkan gbìn ni. Bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń rẹ́rìn-ín. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí, if they marry quick it will draw success. Wọ́n máa ń pẹ́ kó tó fọ́kọ, máa ń fẹ́ kó tó láya, but tó bá yẹ tè fọ́kọ tó láya yóò ṣàṣeyọrí. Nọ́mbà tèmi ò yípo padà 08054353629. Àṣírí Ìràwọ̀ Mystery of Star. Ẹ lọ follow wa lórí gbogbo social media. Ní abala yìí a máa gbé yẹ̀wò ṣé ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn kí lohun tó fẹ́ ṣẹlẹ̀. Òun la fẹ́ gbé yẹ̀wò ní abala àṣírí ìràwọ̀ ti ẹ́písòdù tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wò báyìí. Ẹ wò báyìí. Ṣé ẹ ti rí báyìí? Bẹ́ẹ̀ bá rí ọwọ́ mi. Ẹni pé yẹ̀pẹ̀ rèé.
iyẹ̀pẹ̀ rèé ó yá ẹ jẹ́ kí afẹ́fẹ́ ẹ jẹ́ kí afẹ́fẹ́ wá báyìí. Ṣé o ti rí n tá à ń sọ? Bí afẹ́fẹ́ àti erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, bí wọ́n fi gbogbo Nàìjíríà yìí kí wọ́n fi ṣe owó, tó bá máa dé àárín méjì gbogbo nǹkan ó dẹ̀ wálẹ̀ lójijì. Kí ló fà á? Ìbínú afẹ́fẹ́ ni. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ dànù tí wọn ò ní rí erùpẹ̀ mọ́. Wò ó, tó bá jẹ́ pé ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí ọ ni, wàá mọ̀ pé ohun tá à ń sọ yìí is 100% truth. Gbogbo àwọn tó ń wo fídíò wa pátápátá wọ́n mọ̀ wípé òtítọ́ làwa ń sọ ń bí. Ọlọ́run ló sì fi rán wa. Afẹ́fẹ́ má fẹ́ erùpẹ̀ o. Bó o bá fẹ́ erùpẹ̀ kó o lówó lọ́wọ́ nísìnyí, wọ́n padà da gbogbo ohun tí wọ́n jọ kó jọ, wọ́n padà dànù ní ọ̀sán. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ yẹn dànù. Ìyẹn mì wípé àṣeyọrí. Ẹ gbọ́ ohun tí mò ń sọ. Afẹ́fẹ́ iná ni kó o lọ fẹ́. Erùpẹ̀ omi ni kó o lọ fẹ́. Wò ó, gbogbo ẹbí gbogbo yín náà lẹ nílé náà. Tí wáyà connection rán connection tó bá gbé wọnú ilé yìí, kí lè rò bó máa ṣẹlẹ̀? Ájó fíríjì, ájó freezer, ájó TV, ájó many things. Bí ayé ẹlòmíì náà ṣe jó tán náà nìyẹn. Gbọ́, positive àti negative ní wáyà ní connection tó máa ń gbé iná wọlé. Ìjọ tó bá ti di positive àti positive, a jẹ́ pé ó fẹ́ jó gbogbo nǹkan dànù yẹn. Tó bá dẹ̀ jẹ́ negative àti negative, ìyẹn ò lè múná wọlé. Àṣírí ìràwọ̀ rèé. Ẹ follow wa lórí YouTube, lórí Instagram, lórí TikTok, lórí Facebook. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà mi ò dẹ̀ yípo padà. Ẹ lè pè kẹ́ WhatsApp ẹ 08054353629. Ẹ WhatsApp date of birth yín, á sì sọ irú ìràwọ̀ tẹ́yin náà ń lò. Àṣírí ọ̀nà àbáyọ 10,000 naira CD wá ṣì ń tà lọ́wọ́lọ́wọ́. Ẹ béèrè fún, á sì jẹ́ kẹ́yin náà. Gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Pisces.